on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé akúbójú ọjọ́ ṣeré, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, mo kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi náà pípa akúbójú ọjọ́ ṣeré. Èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show. Ayé ọpẹ́ yọ sí ọlọ́dọ̀ tí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Ayé ọpẹ́ máa yọ. Ọdún tuntun, ọjọ́ tuntun, ìgbà tuntun, òun ló máa jẹ nínú ayé wa. Àní tó ohun tó ń pa tìbí aṣọ tó gbó ní agbára lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo ẹlẹ́sìn Kristẹni wípé God bless you. Mo kí gbogbo Mùsùlùmí wípé Assalamu alaikum. Mo kí gbogbo oníṣẹ̀ṣe pátápátá wípé àgbò àtọ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni mo ti ẹ̀kẹ́ ẹni tó ní tí wọ́n káyé sí òun bọ́lá òun dúró ni kò ṣẹ́bọ kò ṣoògùn. Mo kí gbogbo ẹ̀yin náà wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run ìjọ́mọ ènìyàn wa kò ní bàjẹ́, kò ní dojúrú. Níjọ ẹni tán wá lágbára lọ́wọ́ Ọlọ́run. Ó kí wa lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi tí ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run láti ara mi. God bless you. Ọlọ́run níṣẹ́ yín náà lẹ́yìn nǹkan. Bẹ́ẹ̀ náà ni mo gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa pín ètò wa. Ẹ̀yin tẹ́ máa ń fi like gan, tẹ́ máa ń tẹ like. Mo mọ̀ ọ́ lóore o. Mo appreciate yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú òní tì yín, Ọlọ́run níṣẹ́ yín náà lẹ́yìn nǹkan lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ bá mi type àmì náà síbẹ̀. Àmì ńláńlá, àmì àṣẹ. Now, èwo la mú wa fún wa lọ́jọ́ títí òní? Gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa dá sí ọ̀rọ̀ charity wa, ọ̀rọ̀ foundation náà, àrọ̀ ọmọdọ́mọ wa kò ní gbégbá bára o. Ọ̀n ní tọrọ jẹ, ọ̀n ní tọrọ mu. Ẹni tí kò mọ̀ wá rí tán jẹ nínú ìlágùn wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Adùn ló máa ń gbẹ̀yìn ewúro, adùn ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ tiwa, torí wípé kí ni ààyò bọ̀ ibi ò pa wá. Nínú ẹ̀ náà àwa tún rántí àwọn èèyàn kan, ẹlẹ́dàá àwọn ìṣẹ̀dá wọn á rántí àwa náà títí dáadáa. Elédùmarè kò wá ní fi aburú, kò ní fi san fún wa. Ẹlẹ́dàá tàwọn náà ọ̀n ní jẹ́ kó fa aburú san fún wa. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé bóyá ẹ fẹ́ ṣe Thanksgiving, ẹ fẹ́ ṣe remembrance daddy or mommy tán ti kọjá lọ, one way or the other, a ní oríṣiríṣi la fi ní section. Bóyá ẹ fẹ́ ṣe fún àwọn ọmọ school ni o, bóyá àwọn widows lẹ fẹ́ ṣe fún ni o, bóyá ẹ fẹ́ ṣe fún àwọn tí ara wọn le ni o, bóyá àwọn tó tún jẹ́ wípé wọ́n ní ìpèníjà ojú náà. Eléyìí jẹ́ kí n rántí, mi ò mọ̀ bóyá ìyá mi tàbí bàbá mi wọ́n béèrè nǹkan kan lọ́wọ́ mi, mo dẹ̀ ti wá gbàgbé bí mo ń sọ̀rọ̀ yìí, mo rántí. Wọ́n láwọn wo fídíò ti àwọn ìpèníjà ojú yẹn wípé kí n send account number sí wọn. Mi ò dẹ̀ rò pé mo rántí, bọ̀ ọ̀rọ̀ tí mo sọ débẹ̀ ń sìn ló jẹ́ kí n rántí. Tó bá jẹ́ pé fídíò náà dé ọ̀dọ̀ ìyá mi tó ń sọ̀rọ̀ yìí tàbí bàbá mi, mi ti wá rántí mọ́, bọ̀ mo mọ̀ pé mo gba mẹ́sẹ̀gì kan bóyá bíi 2 weeks ago gan ló máa jẹ́ nsìn. Àwọn tán ní ìpèníjà ojú yẹn wípé àwọn fẹ́ send nǹkan kan sí wọn. Tẹ́ bá wo ètò yìí, ìyá mi ọ̀ bàbá mi, ẹ get back sí mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mi ò fi ṣègbéraga o. Ẹ̀yin tó ẹ mọ̀ mí mọ̀ mi o. Mi ò fi ṣègbéraga. Ọkàn mi ló fò, bọ́ bí mo sọ̀rọ̀ díbẹ̀ yìí náà ni. Torí anywhere tẹ́ bá fẹ́ rò pé bóyá ẹ fẹ́ ṣe sí, ẹ get in touch pẹ̀lú mi. Account number náà wà ńbẹ̀. Nǹkan tó mú ètò wa sílẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. A tún play fídíò kékeré yẹn náà láti lè jẹ́ kẹ́ rí account number ńbẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ni, ẹ lè pè mí, nọ́mbà mi wà ńbẹ̀. God bless you. Yorùbá ni mí, Yorùbá ní ìran mi. Ìjẹ̀bú dẹ̀ tún ni mí o, àwa ọmọ Rẹ́mọ. Àwa lólórí Rẹ́mọ, Àṣàgámù lólórí Rẹ́mọ. Àwa Rẹ́mọ mẹ́tàdínlógún, àwa nìyẹn. Àwa ọmọ Ọ̀fẹ́ lọ́tọ̀, Ọ̀fẹ́ lóru. Àwa ọmọ wọn ní Túnlá, níbi tán ti ń ṣe nǹkan ńláńlá, tán ti ń sọ̀rọ̀ ńláńlá. Àwa ọmọ tún lọ sí, ọmọ tún lọ sí òsì jì. Èmi rè yẹn o. Mo kí gbogbo àwa Rẹ́mọ, Ìjẹ̀bú, ìlú òkè, tèkótèkó, gbogbo wa pátápátá ni mo kí wípé a káàbọ̀ sórí ètò. Now, láì má gbára wa lákòókò, ìbànújẹ́ ò ní kàn wá o, àwọn ọmọ Yorùbá. Àṣírí ti tú. Ẹ máa tún láṣírí wo tí mo gbẹ́nu lé, bẹ́ẹ̀ náà ni. Mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi pé bó ń ṣe ọ̀tá wa, báwa la dẹ̀ ń ṣèyàn.
àṣírí yẹn, ojú àṣírí yẹn gangan òun ló tú, òun ló wà níta báyìí. Ibi tá a máa wá gbé ọ̀rọ̀ yẹn náà wá kà báyìí, ó wá kù sọ́wọ́ Ọlọ́run. Now, ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí, mo sáré rántí yẹn náà ni o. Àwọn nǹkan wo la máa ń gbé wò ń bí báyìí? A máa ń gbé ètò lóríṣiríṣi, báyìí tó jẹ wá lógún, tó jẹ wá lógún, tó jẹ wá lọ́kàn bẹ̀. Báwo la ìfẹ́ bọ́ nínú oko ẹrú amúnisìn? Báwo ni oníkálukú ṣe fẹ́ wà ní ọ̀tọ̀ọ̀tọ̀? Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé báwo la ṣe fẹ́ bọ́ nínú oko ẹrú ọpọlọ láì má fi ẹ̀sìn kankan sílẹ̀? Bọ̀ láti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì, ìyẹn náà jẹ́ wá lógún lórí ìkànnì. Láti lè máa tú àṣírí àwọn tí wọ́n tún gbàgbára díẹ̀ lọ́wọ́ àwọn olóṣèlú tó ń fi ìyà jẹ wá. Àwọn náà tún wá ní páwà bí olóṣèlú láti lè tún fi ìyà máa jẹ wá nípa ọ̀rọ̀ ẹ̀sìn dé. Torí wípé kí ni àwọn tó jẹ́ ẹlẹ́sìn ní ìlú Áfíríkà, ní ilé ayé Áfíríkà, ní continent Áfíríkà, bóyá ná pé 1%. Àwọn ẹlẹ́sìn àwọn náà kù, àwọn náà tún so ọwọ́ pọ̀ mọ́ àwọn ìjọba láti lè ba ilé ayé Áfíríkà jẹ́ jù bẹ́ẹ̀ lọ. Bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti gbé àwọn èèyàn púpọ̀ dìde lóríṣiríṣi, tó jẹ́ pé by generation tó ń bọ̀, àwọn kan máa ṣàdúrà fún àwa kan náà tá a dìde wípé sẹ́ẹ̀, èyí tó òyìnbó kó wa lẹ́rú tó, ẹ̀yin dúdú náà ẹ tún fẹ́ máa kó wa lẹ́rú, ẹ tún fẹ́ máa mú wa sìn. No, enough is enough. Gbogbo àwọn nǹkan báyìí la máa ń gbé yẹ̀wò lórí ètò. God bless you. Now, ẹ̀yin tẹ̀ kí mi pé mo kí ètò, bẹ́ẹ̀ náà ni mo kí yín pé a kò rojú ọjọ́ ṣe rí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ẹ má gbàgbé láti bá wa tẹ like, ẹ má gbàgbé láti bá wa share ètò. Ẹ mọ̀ wípé àwa ò kí ń jẹran ìkàsì. Tí n bá sọ dáadáa, ẹ má bínú pé mo pòwe o, tó bá jòwe ni o. Ẹ mọ̀ wípé lórí ètò wa, a máa nǹkan tó bá 100%. Ọpọlọ, ẹ jẹ́ kí n sọ Jẹ̀bú, ọpọlọ ní tó bá kí mi màá kíra mi, mo bọ́lẹ̀ mo tún jó lebelebe, ta ló lè ṣerú ẹ̀yin ọpọlọ ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n wá lọ, ẹ jẹ́ kí n go straight to the point. Mo mọ̀ pé àwọn kan tí wọ́n máa wí pé oh my God, ẹ sọ̀rọ̀ náà, ẹ jẹ́ ká ìgbà míì wà ó yẹ ká kọ́kọ́ ṣeré ká múra wa lára dá ojoojúmọ́ kọ́, because gbogbo àwọn nǹkan tó ń kan wá lára yìí náà kọ́lọ́run kó ṣàánú wa ni. Ọjọ́ kọ̀ọ̀kan ló dé bá wa ọmọ Yorùbá, bọ̀ àmọ́ ìpọ́jọ́ kan náà ni ó kẹrù ẹ̀ ni ó lọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Now, ẹ jẹ́ ká go straight to the point, to the business now. Now, mo ní àwọn ọmọ Yorùbá ó ṣe wá láàánú, bọ̀ kí lẹ rò pa lè ṣe, kí la lè ṣe sọ̀rọ̀ wa? Báwo ọ̀nà bó la lè gbé gbà? Mo rí fídíò ọba yẹn lánàá, mi ò mọ̀ pé màá sọ̀rọ̀ débẹ̀. Ọba yẹn ní kán lọ ṣètùtù fún gbogbo ilẹ̀ Yorùbá, wípé because àti tó ilẹ̀ Yorùbá àánú Ọlọ́run nìkan ni. Pẹ̀lú fídíò tí mo fẹ́ gbé wá yìí, ìyẹn lẹ máa fi mọ̀ wípé àánú Ọlọ́run nìkan ni. Fídíò kan náà tún máa wá tẹ̀lé kọ́rọ̀ àwọn ọmọ Yorùbá tó pọ̀ kó máa tún wá lọ já sírú ẹ̀. Ewu bẹ lóko ló ń gẹ́ fúnra rẹ̀, ewu ni. Ìyá mi àti bàbá mi, ẹ máa bá mi ká lọ. Ẹ mọ bọ́rọ̀ ẹ̀ tó wá ṣe rí, ìwọ tó bá wò tán o ò lè mọ meaning ni. Tó bá ti wò ó débi tó parí sí, o ò lè mọ meaning ni. But mo promise mi ò ní gbà wá lákòókò, torí mo rí pé a ti kọ́kọ́ múra wa ní àràdá kó tó di wípé àwọnú ètò lọ. Mi ò ní gbà wá lákòókò bó ṣe lè wù kó mọ. Ó possible kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa á ti wò, bó ní kálukú máa ṣe gbé tiẹ̀ kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni. Lórí nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ náà ni. Ojú wo lẹ fi wò ní ọ̀dọ̀ títí yín lórí ọ̀rọ̀ àdàmàálù? Ẹ jẹ́ ká kọ́kọ́ wọlé láti bíbá iná ká tó wá gbé nǹkan tí wọ́n sọ wá wípé àwa ọmọ Yorùbá ń kọ́ o. Ìgbà tán gbé wa dé court, wọ́n ní a jẹ̀bi, wọ́n là jẹ̀bi. Now, ẹ jẹ́ ká lọ wo nǹkan tán ní àwọn ọmọ Ìgbò tán ṣe. Ilé wọ́n ti ṣọ́ ojú ọ̀nà, wọ́n ti rí pé
ohun tí ó yẹ káwọn Yorùbá náà máa ṣe lélẹ́yìí ṣé ti rí àwọn Ìgbò ilẹ̀ Ìgbò lélẹ́yìí ti ṣẹlẹ̀ láìpẹ́ yìí bó ṣe ń pa àwọn màálù Fúlàní wọ́n ti ń ya bọ̀ bó ṣe máa ń dà wọ́n nìyẹn láti inú igbó wọ́n ti ṣọ́ ilẹ̀ wọ́n ti ṣọ́ ilé wọ́n ti ṣọ́ ojú ọ̀nà wọ́n ti rí pé àwọn èèyàn sí ń bẹ̀ wọ́n ṣe kó àwọn màálù wọn kán wá ba nǹkan jẹ́ nìyẹn láwọn yẹn náà làwọn ọmọ Ìgbò yẹn dìde sí wọn tẹ́ ń gbọ́ gbòà wọ́n pa wọn ni ǹjẹ́ Fúlàní tó ń daran gan-an òjò lè dúró ṣẹ́tìrì báwọn èyí tó bá dẹ̀ pa náà wọ́n á tún gbòkú ẹ̀ wọ́n rè yan jẹnu kò jù bá ń lọ kò jù bá yẹn lẹ́yìn wá máa fi màálù kẹ́ máa fi ba oko jẹ́ kẹ́ tún máa pa àwọn àgbẹ̀ kò pọ́sibú alódìjọ́ tá a bá dìde àwọn eléyìí wọn dúró dọlọ́pàá wọn dúró dà wọn àmì kan wá gbèjà àwọn òdìjọ́ tí àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá tá a bá dìde gbèjà ara wa jàre ráńpín kó kálé kó kákó. ojú òní ti bọ́dà wa tó ń ṣiṣẹ́ yìí nǹkan ló máa ń jọ nǹkan fídíò yìí náà ó ti wà lọ́wọ́ mi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ ìgbà tó tásìkò láti lò fún àwọn nǹkan kan ni ṣé gbọ́ nǹkan tí bọ́dà yẹn sọ wọ́n láwọn ọmọ yanmirin èyí tó bá pa nínú wọn gan nínú àwọn àdàmálù wọ́n máa tún gbé lọ ní wọ́n máa lọ yan jẹ ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni tó máa ní àwọn yanmirin ọ̀ àwọn ó dàbí pé wọ́n máa ń fi àwọn Ìgbò bíi something like that ẹ má jẹ́ kí n sọ torí àwọn fámìlì wa tó ń fẹ́ Ìgbò àtàwọn tá a fẹ́ Ìgbò àtàwọn Ìgbò tó ń fẹ́ wa náà àwọn olden days ni bó a máa rí láwọn fídíò kọ̀ọ̀kan náà lẹ́nu ọjọ́ mẹ́ta bóyá bíi 2-3 years ago tó yìí ń le gan lọ́dọ̀ wọn tó jẹ́ pé irú àwọn yẹn ò ṣe gbé wá sójú gbangba wálé àbáyé tó jẹ́ pé ojú abáyé náà ṣe máa mú odindi èèyàn tó máa gbé sínú nǹkan tó fi ń yan ẹja tó máa yan tó dẹ̀ máa yá jẹ oh my god now ẹ jẹ́ ká wá lọ sí ọ̀dọ̀ àwa ọmọ Yorùbá àtàtà àwọn ọmọ Yorùbá gidi. tó bá ṣe kéèsì yẹn wọn ò jù báyìí lọ ó lè da igba màálù tó bá ti mọ́ pàdánù tí ọ̀rá ń dà wọ́n lọ ibi ó bá da màálù lọ ni màálù ń lọ èèyàn ló ń da màálù sínú oko ṣùgbọ́n tí àgbẹ̀ bá wá lọ mú àdá tó ṣá màálù tó a ṣe kéèsì kan láìpẹ́ náà pẹ̀lú àwọn ṣẹpẹtẹ̀rì kéèsì yẹn tẹ̀ fẹ́ dá wàhálà lẹ̀ wọ́n ti bu màálù pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn náà ni pẹ̀lú bóun ni ọkùnrin sọ lẹ́ẹ̀kan tí ò yé tí ò hàn sáwọn èèyàn ó pọ̀ ju tó hàn sí wọn lọ ọ̀rọ̀ tẹ́ láwọn àmọ̀tẹ́kùn sọ tẹ́ ṣe lẹ́ẹ̀kan tẹ́ ní kò yẹ kí wọ́n tún wà bí pẹ̀lú tẹ́ ṣe sámọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn ló misbehave kò hàn sẹ́yìn tó bá ṣe kéèsì yẹn àwọn àmọ̀tẹ́kùn ó forí kó tó pọ̀ kò hàn sí ìyàn mi sì jẹ́ ó hàn síyàn kódà èmi mo mọ bóyá paná ẹ̀ lọ́dọ̀ area commander ọ̀gá wọn bàdàn gbọ́ ọkùnrin gíga tó kọlà tó ga yẹn tó jẹ́ igbákejì ó wá bá mi nulẹ̀ ni tí ń dọ̀bálẹ̀ ṣùgbọ́n kò hàn sẹ́yìn ẹ̀já fìbẹ́lẹ̀ ṣe rí kí àgbẹ̀ ó mú àdá kó ṣá màálù kó ṣá kó ṣe gbogbo ẹ̀ kó ti wúndì màálù kó tún wá sí station pé màálù jẹ oko òun ẹ dákun ṣé kò tí mo fi lò lọ́wọ́ rẹ̀ àbí ó ti ṣá màálù dáadáa kúkú fara mọ́ oko rẹ̀ tán jẹ ni bọ̀ tí Fúlàní bá wá padà wá lẹ́yìn tó wá bá wa pé àgbẹ̀ ṣá màálù òun ládàá á mú àgbẹ̀ yẹn o á mú ìbá àmọ́ wa ní Fúlàní jẹ́ oko òun ó ṣe gbá ó ṣe kọ̀ọ̀kan anybody mọ́ because o report pé Fúlàní jẹ́ oko ẹ̀ Fúlàní ló wá report wípé àgbẹ̀ ṣá màálù òun ládàá so ibi tí àgbẹ̀ ti wá ṣá màálù ládàá tó ti ṣe gbogbo ẹ̀yẹn nígbà tí àwa bá investigate láwà débẹ̀ ṣùgbọ́n kí investigation tó débẹ̀ àgbẹ̀ ó ti wọ sẹ́ẹ̀lì o àgbẹ̀ wọ sẹ́ẹ̀lì because nítorí ẹ kó o ṣe lásìkò o ò ṣe so tí ìwọ tó yẹ kó jẹ́ complainant ó wà padà di accused ṣùgbọ́n ó wà lọ gbòòrò ó wà lọ́mọ sọ fáwọn èèyàn pé Fúlàní jẹ́ oko mi ṣe làwọn ọlọ́pàá tì mí mọ́lé àwọn ọlọ́pàá tì mí mọ́lé fúngbà Fúlàní jẹ́ oko mi àwọn aráàlú tí wọ́n ní sympathy fún ẹ náà wọ́n náà máa ní àwọn ọlọ́pàá yóò da
Fúlàní lọ gbó fún wọn, wọ́n ti jẹjẹkújẹ, wọ́n ṣe kíní. Ṣùgbọ́n ẹni tó bá wá farabalẹ̀ gbọ́ọ̀rọ̀ yóò mọ̀ wípé àgbẹ̀ gan ti ṣàṣejù. Ẹlòmíì Fúlàní kò lè dá màálù kọjá lásán, yóò àtàkì wọn ni. Fúlàní ò jẹ oko rẹ̀ kò sí kẹ́kẹ́ o. A mọ̀ pé lóòótọ́ tó bá dá màálù kọjá, ó lè ti ẹsẹ̀ àwọn màálù, ó lè ba ebè jẹ́, ó lè tẹ kíní kan pa àmọ́. Ṣùgbọ́n wá rìpọ́tù. Ìmí àwa lóko, a ṣe kéèsì kan, oko tiẹ̀ ká sọ pé bí ìlóko tiẹ̀, àwọn Fúlàní kọjá lọ ní ojú títì, ó sì fi oko ẹ̀ lẹ̀, ó fi obi tó ti ń dá oko rẹ̀ lẹ̀, ó sì lọ bá wọn lójú títì. Ìjà dé, wọ́n kura wọn wá, ẹnì ṣó lóko, adébí oko, kò sí nǹkan kan. Fúlàní ní ojú títì ló ti wá bá wọn. Ṣé mọ̀, gbogbo orú nǹkan bá yẹn, ṣe rí téèyàn ò bá farabalẹ̀, because iṣẹ́ tá à ń ṣe gẹ́gẹ́ bí nǹkan tí àbá yẹn sọ lẹ́ẹ̀kan, bí ẹ̀ ṣe iṣẹ́ tí ò dá láyé tó bá mú jẹ, ṣé ó lè mú tọ̀run jẹ ni? Kò possible. Ṣé yẹ yín? Mo wà pé mo ti rí àwọn ojú bíi mélòó kan tí mo ti bá treat kéèsì màálù jẹko ṣe màálù jẹko mi. Ṣé yẹ yín? Ṣé rí iṣẹ́ tá à ń ṣe téèyàn bá fara balẹ̀, tá bá ní àwọn púpù Fúlàní ni wọ́n, Yorùbá ti gbé kéèsì wá, mo gbọ́dọ̀ support Yorùbá against Fúlàní. Ó right o, kò right o, kéèsì ṣàgbọ́dọ̀ favour Yorùbá ni. Kò possible. Gbogbo èèyàn la wà fún. Tá bá ní Fúlàní ni wọ́n, àyàn wọn jẹ́ aṣègbè ẹgbẹ́ Ọlọ́run bẹ̀. Torí táwa náà bá ṣe, àwọn kan wà náà tí ó tù wò. Tí Fúlàní bá lọ tó lọ rìpọ́ọ̀tù pé kéèsì bábá wọ́n ó kọ lẹ́tà sí wa, wọ́n ní kéèsì bábá tá à ń ṣe, àwọn fẹ́ rí fáìlì àtàwọn parties. Nígbà tá a bá kó fáìlì àtàwọn parties débẹ̀, tá a bá ní ìgbésẹ̀ tá a gbé nì, tó bá wá ń bi wá pé eléyìí ṣé òórí ni, eléyìí ṣé òórí ni, ṣé o fẹ́ ní òórí pé wọ́n ṣá màálù ládàá, àbó fẹ́ rí pé màálù ò jẹ poison, ó kú sóko lágbájá. So ẹni tó bá rújọ́ lẹ́ẹ̀kan ẹ̀mí ni yóò rújọ́. Ẹ̀rọ tẹ̀sán yìí, ẹni gbà táwọn yàrá tó ń bèèrè ẹ̀kú ìkìtì ẹ̀. So ọ̀dà máa dúró. So ẹ dákun, ìlú ò ní bàjẹ́, Ọlọ́run mọ̀ wà pẹ̀lú wa. Ẹ ṣe wọ́n. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, mo kí bàbá mi, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Máa yìí sọ wípé ìlú ò ní bàjẹ́, ṣé ìlú ò ti bàjẹ́ báyìí? Ṣé ìlú ò ti bàjẹ́ báyìí? Ẹ jẹ́ ká wá máa sọ̀rọ̀ lé lórí. Mo kọ́kọ́ fẹ́ jẹ́ ká farabalẹ̀, ká enjoy ẹ̀, ká gbọ́ délẹ̀, kò yé yín sìn, kí ẹ̀ tó wá máa sọ̀rọ̀ lé lórí. Wọn ò jù báyìí lọ, ó lè dá igba màálù tó bá ti mọ́ pàdánù tí ọ̀rá ń dà wọ́n lọ. Ibi ó bá dá màálù lọ ni màálù ń lọ. Èèyàn ló ń dá màálù sínú oko. Ṣùgbọ́n tí àgbẹ̀ bá wá lọ mú àdá tó ṣá màálù, tó a ṣe kéèsì kan láìpẹ́ náà pẹ̀lú àwọn ṣẹpẹtẹrì, kéèsì yẹn tẹ̀fẹ́ dá wàhálà lẹ̀. Wọ́n ti bú màálù pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn náà ni, pé òpó ni ọkùnrin sọ lẹ́ẹ̀kan. Tí ò yé, tí ò hàn sáwọn èèyàn, ó pọ̀ ju tó hàn sí wọn lọ. Ọ̀rọ̀ tẹ́ láwọn àmọ̀tẹ́kùn sọ tẹ́ ṣe lẹ́ẹ̀kan, tẹ́ ní kò yẹ kí wọ́n tún wà bí pẹ̀lú tẹ́ ṣe sámọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn ló misbehave, kò hàn sẹ́yìn. Tó bá ṣe kéèsì yẹn, àwọn àmọ̀tẹ́kùn ò forí kó tó pọ̀. Kò hàn sí ìyàn, mi sì jẹ́ ó hàn síyàn. Kódà èmi mo mọ bóyá paná ẹ̀ lọ́dọ̀ area commander. Ọ̀gá wọn bàdàn gbọ́. Ọkùnrin gíga tó kọlà tó ga yẹn, tó jẹ́ igbákejì, ó wá bá mi nínú ilé ni tí ń dọ̀bálẹ̀. Ẹ máa gbọ́, ó wá bá òun nínú ilé tó ń dọ̀bálẹ̀. Àmọ̀tẹ́kùn ló máa tún fi orí kó.
irú ayé wo lọmọ Yorùbá wà yìí? Kí ló wà nínú ẹ̀jẹ̀ wa? Kí ló fi ṣe, kí ni ìṣẹ̀dálẹ̀ wa? Ẹ wo orú agbára tó fún àwọn Fúlàní, ẹ wo orú nǹkan tí I don't know, mi ì mọ ráǹkì tó wà. Ẹ wo irú nǹkan tó ń sọ jáde tí fídíò ń gbé. Tí n bá jẹ́ ọmọ Fúlàní, màá fi ẹ̀rín àtọ̀yàyà máa mu cup of tea mi ni. Ìgbà tí n bá wo fídíò yìí, tó bá jẹ́ pé ẹ̀kọ tàbí kí ló máa mu, ògì tán máa ń mu yẹn, tó bá jẹ́ pé gbà yẹn ló bá mi, màá fi ẹ̀rín àtọ̀yàyà, màá tún ní kán lọ ṣe súyà wá ni, kí gbogbo ẹbí kan wá jẹ, tá máa jubilate. Eléyìí pọ̀ o, eléyìí pọ̀. Ẹ wo àwọn ẹjọ́ tó ń tò ní life. Ara nǹkan tá a sọ wípé Nàìjíríà ò lè dá nìyẹn. Ibo lẹ ti gbọ́ rí nílùú òyìnbó? Wọ́n ń ṣe kéèsì ní police station, wọ́n wá ń dọ̀bálẹ̀ fún wọn nínú ilé. Bíkọ́ gbogbo àwọn Àmọ̀tẹ́kùn, gbogbo wọn lè ti kó wọn láyà jẹ. Tí Fúlàní bá r'Àmọ̀tẹ́kùn gan sí, ó rẹ́dì láti attack ẹ̀. Torí ó mọ̀ pé tóun bá dé station, ṣe bá ń sọ wípé gbà táwọn Fúlàní wà ńbẹ̀, ṣó ti tán, ṣe ríṣẹ́ tàbí ẹ̀ríṣẹ́, wọ́n Nàìjíríà. Ṣe báwa ló favour, àwọn ọmọ wa ló pọ̀ ńbẹ̀ sí. Kí ni proof, kí ni nǹkan tó fi dùn wá nípa àwọn ọmọ wa ló wà ńbẹ̀ sí? Nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn governors yẹn náà nìyẹn o, wípé ńlá, mi fẹ́ pè ní ńlá dí àwọn Fúlàní tó jẹ́ pé ó mọ ẹ̀tọ́, bó àti lè sọ ẹ̀tọ́ yẹn, ó jẹ́ òun náà ní gbogbo eléyìí o. Fúlàní kọ́ ló tún wà lórí oyè ọmọ Yorùbá, ẹ gbà wá o. Fúlàní kọ́ ló tún wà lórí oyè. Ká tiẹ̀ wá sọ pé Fúlàní ni, half Yorùbá, half Fúlàní ló wà lórí oyè. Ta la fẹ́ ro tiwa fún? Ibo la fẹ́ lọ? Báwo la ṣe fẹ́ ṣe? Ní ìgbà tí Fúlàní wà ńbẹ̀, Fúlàní dúró ti Fúlàní ọmọ ẹgbẹ́ ẹ̀ ni. Tó bá dé station, ní sunbẹ̀ mọ́jú, àwọn Yorùbá ló máa sunbẹ̀ mọ́jú. Yorùbá tún wà ńbẹ̀ nsìn, kàkà kó wá sàn wá, ó tún wá worst ni. Tó ń di wípé tó bá pa màálù ẹyọ kan 5 million, tí ọlọ́pàá tún sọ wípé tó bá ṣá màálù ò gbọ́dọ̀ fọwọ́ kan màálù wọn. Wá sí station kó wá report. Màálù tó ń dà lọ, tí ọmọ station ibi tó ti wá, ọmọ kára whatever tán máa ń pè yẹn, ọmọ ibi tó ti wá. Ẹ wo fídíò tí mo kọ́kọ́ show fún yín lẹ́ẹ̀kan. Ẹ wo fídíò yẹn náà, máa padà tún wá wo eléyìí. Ẹ wo fídíò. Yorùbá náà máa ṣe leléyìí. Ṣé ti rí àwọn ilẹ̀ Ìgbò lélẹ̀ ti ṣẹlẹ̀ láìpẹ́ yìí? Ẹ wo bó ṣe ń pa àwọn màálù Fúlàní, wọ́n ti ń ya bọ̀ bó ṣe máa ń dà wọ́n nìyẹn láti inú igbó. Wọ́n ti ṣọ́ ilẹ̀, wọ́n ti ṣọ́ ilé, wọ́n ti ṣọ́ ojú ọ̀nà, wọ́n ti rí pé àwọn èèyàn sí ńbẹ̀, wọ́n ṣe kó àwọn màálù wọn kán wá bá. Ṣé rí pé ó ṣọ́ àwọn èèyàn pé àwọn èèyàn sí ńbẹ̀? Pẹ̀lú ìyá tó ṣe interview fún wípé àwọn fi, mi ò mọ bọ́ epo orúkọ iṣu yẹn, àwọn fi sílẹ̀, àwọn gbìn sílẹ̀. Ó wá tó time tó yẹ kó bẹ̀rẹ̀ sí ní máa rí pé sáìn wá epo ti ń yọ. Àwọn ò rí. Ọ̀sẹ̀ kíní, ọ̀sẹ̀ kejì, wọ́n wá padà lọ láti lọ máa wú wípé lọ wú bẹ̀ wípé káwọn tiẹ̀ wò. Wọ́n wá rí wípé wọ́n ti wú ogbó kíní yẹn, wọ́n ti wú lọ fáwọn màálù wọn. Ṣérú eléyìí tó wọnú oko yìí báyìí ni èèyàn kan fẹ́ gbéra láti lọ sí police station. Oko ẹlòmíì sí police station ó lè jẹ́ 30 minutes drive. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ta ló máa gbà wá? Ọlọ́run mi ṣàánú fún mi o. Ìran Yorùbá wá dúró, Yorùbá wá di alátakò Yorùbá. Ó mà ṣe o, Ọlọ́run o. Eléyìí pọ̀ o. Àwọn bàbá oníbàbá, ẹ gbọ́rọ̀ burúkú tí ẹni yìí tó ń sọ. Ẹ gbọ́rọ̀ burúkú. Ẹja fi bẹ̀lẹ̀. Ṣé rí kí àgbẹ̀ ó mú àdá kó ṣá màálù kó ṣá. Àgbẹ̀ kó mú àdá kó ṣá màálù, wọ́n máa lọ dájọ́ ipò pààyàn fún ẹni.
ọmọ Yorùbá ló ń ṣe léyìí ń sìn bọ́ ẹni tó ń da màálù lọ òun lè pa ẹni tó wà nínú oko eléyìí pọ̀ o bóyá ọ̀dọ̀ tèmi dẹ̀ ló ti rí bẹ́ẹ̀ bóyá èmi dẹ̀ ni mo rò bẹ́ẹ̀ eléyìí pọ̀ àwọn bàbá oníbàbá àwọn bàbá tó jẹ́ wípé ẹlòmíì máa gé kajẹ nínú àwọn bàbá tó wà ń bẹ̀ yẹn ni pé tó bá jẹ́ pé bàbá òun wà láyé ọ̀ bàbá òun ló máa ránṣẹ́ sí ń gbà yẹn tó wọ́n ti fi kinní kan gba wọ́n ti fi pàǹdà gba góòdì lọ́wọ́ wa because irú ọlọ́pàá yìí tó bá jẹ́ lótìtọ́ àtòdodo ni kò yẹ kó rí aṣọ ọrùn ẹ̀ yẹn kò yẹ kó rí bọ́ sílẹ̀ tó bá délé toró ti fi ẹnu kọ́ ó ti ṣe ẹlẹ́dàá àwọn ènìyàn àwọn bàbá yẹn tó bá kúrò ń bẹ tẹrutẹru ti banújẹ́ òun ló máa fi kúrò nínú ibi tán ti ń ṣèpàdé yìí bàbá mi tí ò lọ́mọ kò níyàwó kò lọ́mọ òun ní kó bọ ó ń fi ọ̀rọ̀ fáàmì yẹn ó fi mánéjà rẹ̀ ìwọ̀nba tó máa jẹ á jẹ ń bẹ̀ ìwọ̀nba tó bá máa tà á tà ń bẹ̀ ó dẹ̀ ń live ìmíì wà nínú wọn òun náà ló máa in short. ṣá kó ṣe gbogbo ẹ̀ kó ti wúndì màálù kó tún wá sí station pé màálù jẹ oko òun ẹ dákun ṣé kò tí mo fi lò lọ́wọ́ rẹ̀ àbí ó ti ṣá màálù dáadáa kúkú fara mọ́ oko rẹ̀ tán jẹ ni bọ̀ tí Fúlàní bá wá padà wá lẹ́yìn tó wá bá wa pé àgbẹ̀ ṣá màálù òun ládàá á mú àgbẹ̀ yẹn o. ṣé gbọ́. á mú. tí Fúlàní bá padà wá tó bá wá report àgbẹ̀ yẹn kó ṣá màálù òun àwọn òkè ẹ̀ Fúlàní gan ò bá àtúnṣá yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa wá wọ̀rọ̀ kan fi ṣàdá ni o ti pé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ máa mójú ajé kò ní sọ èèyàn kọ́kọ́ ló máa dìde ní jẹ́ kí fídíò ipò ẹ bá wa pín ẹ̀yin fúnra yín ìwọ̀nba díẹ̀ ní ṣe Sunday Igboho lè ṣe nínú ọ̀rọ̀ yìí ẹ̀yin fúnra yín àtọlọ́pàá àti àmì àti Fúlàní ẹ̀yin fúnra yín lè máa dìde àfìgbà tẹ́ bá padà tẹ́ bá fọmọ kọ tẹ́ bá fi wọn ọmọ àlè tí ò dàgbà ọmọ tàbí àwọn ẹni sọ ọmọ àlè tí ò bá tí ọmọ ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ ọmọ àlè tó bá wà nínú ilé ìyá tí ò bá tí dàgbà wọn tí ní mọ̀ àwọn eléyìí ti dàgbà o àwọn fámílì ará bí làwọn eléyìí àwọn fámílì àwọn Mr. White òun làwọn eléyìí kò sí go and come mú bẹ èèyàn tiẹ̀ máa ó máa tiẹ̀ balance situation as a police officer wàá balance situation yẹn ó dẹ̀ tún ṣe public general interview fún ẹni àní báwo ni àwọn bàbá tó wà ń bẹ yẹn irú ìrònú wo náà máa gbá kúrò nínú ibẹ̀ yẹn torí pé kò síbi kankan tó ti favour wọn kò sí ibi kankan ẹ wo àwọn àmọ̀tẹ́kùn gan tó bá yàgbọ́n àmọ̀tẹ́kùn àlọ́ máa ṣiṣẹ́ mi torí pé kí ni kò sí ìwúlò pípọ̀ ọmọ Yorùbá wà bẹ̀. eléyìí pọ̀ o eléyìí pọ̀. ìbá àmọ́ wa ní Fúlàní jẹ́ oko òun ó ṣe gbá ó ṣe kọ̀ọ̀kan anybody mọ́ because o rìpọ́ọ̀tù pé Fúlàní jẹ́ oko ẹ̀ Fúlàní ló wá rìpọ́ọ̀tù wípé àgbẹ̀ ṣàmọ̀lú òun ládàá. ẹ̀rẹ́ ni tó fẹ́ wá rìpọ́ọ̀tù pé Fúlàní jẹ́ oko ẹ̀ kọ́kọ́ fi oko tó fi millions mo rò pé máa ní ti pásítọ̀ kan tí mo gbé wá níbi 2 weeks ago millions ló fi ṣe oko yẹn is no 1 acre more than an acre ni òun ní ibẹ̀ yẹn tó dẹ̀ bà gbogbo ẹ̀ jẹ́ wàá kọ́kọ́ dúró wàá jẹ́ kó bàjẹ́ náà tó bá wá bàjẹ́ tán wàá ṣẹ̀ṣẹ̀ wá lọ report àwọn wá sọ pé àwọn ń ṣe investigation lórí ẹ̀ at the end of the day so ibi tí àgbẹ̀ ti wá ṣàmàlù ládàá tó ti ṣe gbogbo ẹ̀yẹn nígbà tí àwa bá investigate á wà débẹ̀
ṣùgbọ́n. ṣe gbọ́rọ̀ burúkú tó bá investigate ó dẹ̀ lè last wọn ní 6 months at the end of the day tó bá mẹni tó jẹ́ gan tí yẹn bá ti lọ fún wọn lówó because àwọn bàbá tó wà lábúlé yẹn àwọn ò lówó láti fún wọn tí àwọn Fúlàní bá sọ fún wọn pé àwọn akọ́lá ní kinní yìí àwọn kábíyèsí kan àwọn ìjòyè kan àwọn làwọn ń ṣiṣẹ́ fún wọn máa jọ wà lórí round table tó máa jọ sọ̀tẹ̀ ẹ̀ ní ọmọ Yorùbá báwo la fẹ́ bọ́ nínú eléyìí pọ̀ o ìṣòro ìdààmú eléyìí pọ̀ o ọ̀dọ̀ ta la fẹ́ sá sí báwo la fẹ́ ṣe ju wípé ká bá kúrò nínú oko ẹrú yìí ẹnu akálé akáko gbogbo orú àwọn ilé orí wọn á pé wọn máa mọ because àwọn eléyìí ò mòfin ẹ pé ọlọ́pàá Nàìjíríà sílẹ̀ tẹ bá rí 20% nínú wọn tó mọ nǹkan tó ń ṣe tó mọ nǹkan tó ń sọ ẹ gbìyànjú ẹ try gbogbo wọn pátápátá ẹ má jẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ gbogbo wọn pátápátá ìyá máa ń jọmọ Yorùbá o ìyá máa jọmọ Yorùbá o ìyá máa jọmọ Yorùbá o ìyá máa eléyìí máa pọ̀ o. kí investigation tó débẹ̀ fúlà àgbẹ̀ ó ti wọ sẹ́ẹ̀lì o àgbẹ̀ wọ sẹ́ẹ̀lì because nítorí ẹ kó o ṣe lásìkò o ò ṣe so tí ìwọ tó yẹ kó jẹ́ complainant ó wà padà di accused ṣùgbọ́n ó wà lọ gbòòrò ó wà lọ́mọ sọ fáwọn èèyàn pé Fúlàní jẹ oko mi ṣe làwọn ọlọ́pàá tì mí mọ́lé àwọn ọlọ́pàá tì mí mọ́lé fúngbà Fúlàní jẹ oko mi àwọn aráàlú tí wọ́n ní sympathy fún. kò sí bó ṣe lè jẹ́ àyàfi tí Yorùbá bá dìde tó bá dìde ẹ wo ẹ jẹ́ ká gbàgbé bó ìṣẹ̀lẹ̀ ẹ jẹ́ ká lọ síbò tí Yorùbá bá dìde ni tí Sunday Igboho bá wá bẹ ọ̀sẹ̀ kan tàbọ́sẹ̀ méjì tàbí táwọn bọ́ìsì bá wá bẹ ọ̀sẹ̀ kan tàbọ́sẹ̀ méjì àyàfi ká gbára wa sílẹ̀ eléyìí pọ̀ jù nǹkan tó gbomi ojú lójú àwọn èèyàn wípé irú ìṣẹ̀dá wo gangan ni wá ó ṣe jẹ́ òkè tó bá tún padà ìgbà tí Yorùbá wà ń bẹ̀ àárí ká wá rí lórí àwọn àgbẹ̀ yẹn wípé nǹkan tiẹ̀ wá change wọ́n tún dúró wípé ìyẹn la fẹ́ fi máa mọ̀ wípé ó láwọn làwọn ní Nàìjíríà àwọn làwọn ní Nàìjíríà òun lẹ máa nǹkan tẹ́ máa fi mọ̀ ní left and right wọ́n ní bàbá gbára ju anybody yín lọ. àwọn náà dẹ̀ náà tí wọ́n fẹ́ jẹ́ kí Nàìjíríà pín torí pé ó rí wa ẹ rí pé ọ̀rọ̀ wa ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ Gúnmi kó tó di pé mo máa wá gbé fídíò kan wá ó kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò nǹkan ò ní ṣe wá ní ṣe nǹkan o níjọ ẹni tán wá God bless you gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa dá sọ̀rọ̀ foundation wa Ọlọ́run tó láyé tó lọ́run wà ní kọ̀sẹ̀lẹ̀ àpò àní ṣìwé àní ṣìṣọ God bless you wọn lọ náà ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo ti Gúnmi kó tó di wípé a máa tẹ̀síwájú. Sorry, yes. They are physical. Ó dúró ti àwọn èèyàn tí ẹ ní ìgbà tí ò kì í ṣe ọmọ àlè Fúlàní. Ìgbà tí ò kì í ṣe ọmọ àlè Fúlàní, ó dúró ti àwọn èèyàn ẹ ní gbogbo àwọn nǹkan tó ń ṣe fún wa yìí. Bí aláyè ọmọ Yorùbá rẹ̀ kó lọ ṣe ní gbogbo èmi làwọn náà ti yẹn. Kò bí wọn wọ́n máa ń fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé ni mo mọ nínú àwọn èèyàn wa tó jẹ́ pé wọ́n ní fáàmù bẹ́ẹ̀ wọ́n máa ń lọ tó jẹ́ pé wọ́n máa ń lọ wọ́n máa ń bọ̀ wọ́n lọ máa ń dá oko tó dẹ̀ máa tó tú tó kọ́ ilé àwọn ilé wọn tó máa ń kọ́ yẹn tó ń kọ́ tó ń ṣe but wọ́n máa ń fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ni wọ́n máa ń fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé ni but àwọn eléyà wa oh my god kí ló ṣe ràn mí báwo la ṣe débi báyìí ta ló máa gbà wá ta ló máa rà wá kalẹ̀ kí la ṣe ṣẹ̀ṣẹ̀ ni táwa ń jẹ̀yà ẹ̀ṣẹ̀ yẹn ni àbí báwo ló ṣe rí báwo lọ̀rọ̀ wa ṣe rí báyìí ọmọ Yorùbá. They're Fulanis. Of Nigerian extraction. Oh, they're Nigerians, no doubt about that. They are Nigerians. Yes, in fact, some of them have parents in the. They are physical, everything. They're Fulanis. Of Nigerian extraction. Oh, they're Nigerians, no doubt about that. They are Nigerians. Yes, in fact, some of them have parents in the town. So why, for those who say
some of these criminal elements are non-Nigerians who move through the ECOWAS territory region into Nigeria. Is that true? What happened is, you see, as I've said now, we are having an ethnic war. The Fulani nomadic feels his existence is threatened. So what they do is, when they have a war, they call other Fulanis from other countries, irrespective of where they are. Fulani is Fulani. They go to defend their kinsmen. Then disperse, each one goes back to his roga. So that's why they transit the borders just for an operation and go back. But if there is calm and there's peace, you will not see this kind of incursion of foreign elements into the nation. And that's why it's very important. The government is very proactive in this issue. Let's go in, let's educate them, let's register them, let us do what we do to others. Ṣẹ́gbọ́, ó ní kán lọ mú wọn kúrò nínú igbó, kán kó wọn mọ́ àwọn tó ti kó kúrò tẹ́lẹ̀, kán rẹ́gísítà wọn, kán ṣe dáadáa fún wọn. Fúlàní nìyẹn, pẹ̀lú àwọn tó ń pààyàn. Ṣebí àwọn tó ń kó kúrò nínú igbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà, ṣebí àwọn náà ló tún fáwọn ẹlòmíì ní signal. Tó bá tún kó àwọn eléyìí náà kúrò nínú igbó, wípé ó nítorí pé ìlú tí ò dáa, òun náà àwọn ará Niger, àwọn gbogbo àwọn neighbor country náà ṣe ń wá, tó bá jẹ́ pé ìlú dáa ni. Bọ̀ nírùsìn tó bá jẹ́ kí òun lọ bá wọn, táwọn bá wọn sọ̀rọ̀, táwọn bá ṣe ID fún wọn, táwọn bá mú wọn wá sí, ọmọ Haúsá tó ọmọ Haúsá nìyẹn. Tó ń pààyàn lójú méjì, tó ọmọ Haúsá tó ọmọ Haúsá nìyẹn. Ẹ wá wo àwa Yorùbá. Báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín? Ẹ bá mi fi kọ́mẹ̀ǹtì yín sílẹ̀. Bó bá jẹ́ pé ní, bó bá jádùá ní, ẹ bá wa máa fún àwọn pípù yìí. Gbogbo àwọn tó fẹ́ sọ ìran wa, ìran Yorùbá. Ẹ wò, mi ò fẹ́ jẹ́ kí fídíò yìí, ẹ jẹ́ kí n sáré gbé. Ọlọ́run ò ní jẹ́ o. Okay. Kí ni wọ́n fẹ́ lò nínú fídíò yìí? Ìgbà tẹ́kọ̀ òkè bí eku, tẹ́yẹ òkè bí ẹyẹ, tó mọ èèyàn fọhùn bí ènìyàn. Àwọn arúgbó tó yẹ kó jókòó, kíjọba kó máa ṣe ẹ̀tọ́ lé wọn lórí. Ìjọba ò rí wọn ṣẹ̀tọ́ lé lórí, wọ́n tún fún wọn ní ìnira ní ọ̀nà tó pọ̀. Ìyá kan wà ńbẹ̀ tán ṣe interview fún, mi ò ní fẹ́ jẹ́ kí fídíò yìí kùn ni. Mo play yẹn nínú fídíò tí mo play before eléyìí. Ìyá tó ṣe interview fún, tó ní bóyá ó ti tó 18 years tọ́kọ òun ti kú, nǹkan tóun fi ń live pẹ̀lú àwọn ọmọ nìyẹn. Nísìnyí wọ́n ti rìn sí òwò. Irú ìyá yẹn tí ó máa wọ́nà àti ọ̀nà bó lòyìnbó wà, ọ̀nà bó ní Òṣòdì wà, ọ̀nà bó ní Gbági nìbàdàn wà. Kóun lọ bẹ̀, kóun lọ máa ṣalábàárò, kóun tó lè jẹun. At the end of the day, ẹni tára ẹ̀ ò le, tí ò lè ṣalábàárò, Ọlọ́run máa kọ́rọ̀ wọn á end báyìí. Ẹni tó máa sun ẹ̀gbẹ̀gbẹ́ títì, tó máa tọrọ owó, tẹ́ máa rí wọn, because wọ́n lé wọn láti ibì kan débẹ̀ ni. Ọmọ Yorùbá, mo gbà ládùúrà, eléyìí pọ̀. Ọlọ́run, mi tiẹ̀ mọ nǹkan tí mo lè sọ, torí pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ẹ̀ máa já síbẹ̀. Ọ̀rọ̀ yìí ti fẹ́ẹ̀ máa já síbẹ̀. Pẹ̀lú rere tó tún ṣẹlẹ̀ yìí, ọ̀rọ̀ yìí ti fẹ́ẹ̀ máa já síbẹ̀. Ìjọ́mọ ènìyàn la dúró fún ọ. Ìyẹn lẹ máa fi ìjọ́mọ ènìyàn ń là wá dúró fún, wípé because tí Ọlọ́run gan bá ń ṣe ọba àkàsẹ́, ìjọ́mọ èèyàn ló máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀dá kó tó béèrè pé kí ni ẹ̀sìn ẹ. Báwo ló ṣe sí ènìyàn ẹgbẹ́ ẹ? Àwọn eléyìí
ẹ wo mi ò rò pé mo lè handle ẹ̀ ju báyìí lọ mọ́. Ibí báyìí ni a máa fi ètò sí. Ìbànújẹ́ kò ní wọlé tọ gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Èyí tó ń ṣẹlẹ̀ sí ìran wa yìí kò kàn mí, gbogbo wa pátápátá la pera wa lọ́mọ Yorùbá, gbogbo ara la jọ wá láti orísun. Ó ṣe ní láàánú. Àwa gbìyànjú, kọ́lọ́run kó dé gbìyànjú wa ládé. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ bá wa pín ètò, ẹ bá wa share, ẹ bá wa fi kọ́mẹ̀ǹtì tí yín sílẹ̀ ńbẹ̀. Ojú wo lẹ fi wò ó? Chief Sunday Igboho ò lè ṣe gbogbo ẹ̀ tán. Gbogbo àwọn tán ní Igboho pọ̀, Igboho làwọn kìnnìkan nobody tá a rí báyìí sìn. Àní wọ́n bá tàdé lè ṣe, àwọn èèyàn yìí ń ṣe, àwọn èèyàn yìí ń continue, àwọn èèyàn yìí ń ṣe, àwọn èèyàn yìí ń continue. Gbogbo eléyìí náà tó ṣẹlẹ̀, wọ́n tún fi ń jí àwọn èèyàn náà ni. Mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run tí so dídùn lobì ń dùn, tàbí adùn ló máa gbẹ̀yìn ẹ̀ láìpẹ́ láì jìnnà. A máa rí, ìyanu máa ṣẹlẹ̀. Kò lè lọ báyìí gbé, kò lè máa lọ báyìí, bọ̀ ìyanu á ṣẹlẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú òní ti wá, ọ̀rọ̀ wa dayọ̀. Mo kí wa níbikíbi tí ẹ bá ti darapọ̀ mọ́ ètò yìí, mo wà perplexed. Mo weak, everything ló system mi gan, everything. It's not bí mo ṣe wo tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn náà, kò sígbà téèyàn fẹ́ wo irú nǹkan báyìí tínú ẹ fẹ́ dùn. Ta la fẹ́ dúró dè? Ta la fẹ́ fẹ̀yìntì? Ìgbà wo náà fẹ́ jọ̀rọ̀ ibi tán sọ wípé ká jọ dúró sí ní one Nàìjíríà? Ìgbà wo la fẹ́ jọ̀rọ̀ ibẹ̀? Ìgbà wo lọ́rọ̀ ẹ wá tó fẹ́ jẹ́ tiwa? Ajẹ̀gbádùn bóyá bíi 2-3 years nígbà Awólọ́wọ̀, a wá fi ń jẹ̀yà, a fẹ́ fi jẹ̀yà 150 years. Tàbí tán bá máa sọ sí pé ìgbà Awólọ́wọ̀ wọ́n ṣe rédíò, gbogbo ẹ̀ náà ilẹ̀ ni. Wọ́n ṣe kòkó kinní kan, ilẹ̀ ni, ó wọlẹ̀ náà ni. Wọ́n ṣe free education, free hospital, gbogbo ẹ̀ náà nígbà yẹn náà ni. Ká sọ pé ọmọ Yorùbá náà ti jẹ ìgbádùn yẹn. Bóyá ká dẹ̀ sọ pé a ṣe mistake ìjẹ̀gbádùn ni. Tàbí ìgbádùn tá a jẹ ń sìn, a jẹ ìgbádùn 1 minute, wọ́n fẹ́ fi jẹ̀yà how many days or how many years? Àánú Ọlọ́run á wá wa rí. Ẹ bá wa pín ètò yìí, please and please, ẹ bá wa pín ètò yìí. Ẹ bá wa pín, ẹ bá wa fi kọ́mẹ̀ntì sílẹ̀ kẹ́dẹ̀ tó lọ, ẹ bá wa tẹ like. God bless you. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́, ẹ bá wa subscribe sórí page wa. Àánú Ọlọ́run bá máa wá wa rí lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú òní ti ọ̀rọ̀ wa dayọ̀. Ẹ wo bóúnjẹ ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tẹ́ ebi pa kú. Ẹ wo báwọn ènìyàn ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tí adágbé àti adásọ̀ ń pa. Ṣé tíríbùtù wọn yóò wá pọ̀ jù fẹ́ni tá ò rí ti ẹ̀rọ nígbà tó ń bẹ láyé? Ẹ̀yẹ èèyàn wọ̀nyí ẹ̀ ń sunkún fóòkù ẹ̀dẹ̀ kórìíra ẹni tó ń bẹ láyé. Ẹ jọ̀ọ́ ẹ celebrate mi nígbà tí mo ń bẹ láyé. Ẹ support mi nígbà tí mo lè rí. Encourage mi nígbà tí mo ń bẹ láyé. Tó bá jẹ́ pé bá a ṣe péjọ sìnkú la ṣe péjọ fìfẹ́ hàn aláyé, ìbá ti dára, ayé ìbá ti dùdù láti gbé. Zabi Life Saver Foundation àánú lolówó fi rán wa. La fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn. Tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé. Àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan-an lè jìká tí ò jẹ́ kó rí ó jábọ́. Lórí ìkànnì Zabi Life Saver Foundation, àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa. Tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn, ẹ̀yà, èdè àti àwọ̀ṣe rárá. Sẹ́ẹ̀rí bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabi Life Saver Foundation. Táwọn fúnni níṣẹ́, gbalé fúnni lóúnjẹ. Tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ. Lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́. Táwọn olóyìnbó ń pè ní correctional center. Lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn. Àánú á ṣe wá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn. Àti ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san.
eléyìí tágbára wa nìkan ò lè ká. gẹ́gẹ́ bí èrò wa ní Sabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló já mọ̀ lógun fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé. wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tàn síwájú sí i. ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá dé sọwọ́ sí ọ́fíìsì wa nílé number 6 Bremer Street Sabo Ṣàgámù Ògùn State. tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Sabi Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. account number 579-868-6013 FCMB. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́ pè +234-708-434-5696. bákan náà ní ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pè Dr. Zabi gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Sabi Life Saver Foundation. àánú ló jẹ wá lógún.